security wà very important. Àwọn tó wà lókè òkun ò lè wálé tán bá fẹ́ wálé ẹ̀rù ń bà wọ́n. Ẹ̀rù ń bà wọ́n pé kọ́ mọ́ já wọn gbé kọ́ mọ́ ṣe jàǹbá fáwọn. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀. So gbogbo láti fọwọ́sowọ́pọ̀ láti jà fún ẹ̀tọ́ wa. Kò sí security lórí ilẹ̀ wa tí ó yẹ kó rí bẹ́ẹ̀ rárá. Kò bójúmu rárá. Gbogbo láti fọwọ́sowọ́pọ̀ láti jà fún ẹ̀tọ́ yìí. Ó di dandan ká jà fún. Ojúlówó ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi ọ̀sẹ̀ làbọ̀rú bó ṣiṣẹ́. Fídíò bàbá wa olóyè Sunday Igboho Májàsọ́lá ni mo mú wá lónìí. Ṣiṣẹ́ káwọn èèyàn kankan ti rí fídíò yìí torí ó ti ṣe díẹ̀ tí fídíò yìí ti wá ń ta náà. Ṣùgbọ́n àgbọ́túngbọ́ ní fídíò yìí torí wọ́n fún wa ní àmọ̀ràn wọ́n dẹ̀ ń gbà wá ní gbìyànjú. Ọ̀rọ̀ akọni ni bàbá bá wa sọ, ọ̀rọ̀ gbìyànjú ńlá ni bàbá wa bá wa sọ nínú fọ́nrán yìí. Gbogbo ìgbà tí bá ń rí fídíò bàbá wa olóyè Sunday Igboho ọkàn mi máa ń balẹ̀ ní gbogbo ìgbà pé mo mọ̀ pé lọ́jọ́ kan orílẹ̀-èdè Yorùbá máa gba òmìnira. Lọ́jọ́ kan a kúrò lábẹ́ oko ẹrú Fúlàní. Lọ́jọ́ kan àwa náà lè sọ pé òkè o àti ní orílẹ̀-èdè tiwa. Torí orílẹ̀-èdè tiwa ló lè fún wa ní àǹfààní sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí a ti ń sọ látijọ́ tó lè mú ìdàgbàsókè àti ìgbáyédẹrùn bá ìlú wa. Ẹ jẹ́ ká jọ wo fọ́nrán ìpapọ̀ agbọ̀n tí olóyè Sunday Igboho ṣá tí wọ́n sọ. Mo kí ẹ bàbá mi ẹ̀yin mọ̀mọ́ mi, mo kí ọmọdé, mo kí àgbà, mo kí ọkùnrin, mo kí obìnrin. Mo kó dùn mí díẹ̀ láì tí o ní ìdíkì sẹ́mọ́ sára yàrá mi bọ̀. Orúkọ mi Sunday Adé, mo ti gbóyún mọ̀ Sunday Igboho ṣá. Ìdí tí ó ṣe wà very important tó ṣe kókó ká gba Yorùbá nìsan ni pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ nílùú Nàìjíríà yẹn tí ò jọra wọn. Tó lè jẹ́ pé ọmọ ẹlẹ́ran wa, oúnjẹ egun, ọmọ aláṣọ wa, wà kìsà. Ẹ̀nà ìwọlé nísìnyí tó gbòòlù káàkiri. Pàápàá kódà gan kámọ́ tiẹ̀ sọ pé ní Nàìjíríà nìkan ní gbogbo Áfíríkà. Nàìjíríà àníná, àlómi, kò sí security, kò sí healthcare, kò sí nǹkan kan. Bẹ́ẹ̀ni, a lè sọ yìí sí pé anything tó fi wá lọ́kàn balẹ̀. A lè sọ yìí pé ó yẹ ká sì wà pẹ̀lú Nàìjíríà lélẹ̀. So ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a dẹ̀ ń tẹ̀lé gbogbo nǹkan lọ́nà fún wa lórílẹ̀ wa, àlepò, àní gold, àní mabu, many things, alani, àní kòkó, ká lè fi túlù wa ṣe túlù wa dẹ̀ máa wà òkè. Tó jẹ́ pé gbogbo àwa àtàjọ ọmọ nílùú ọ̀yẹ́ kọ́kẹ́ wa balẹ̀, kò sí nǹkan tá a fẹ́ mọ lọ sí nílùú olùkàkiri. Bẹ́ẹ̀ni. Pàápàá jùlọ gba ọmọ wa káàkiri ayé tó kàn wà ń ṣe wàhálà káàkiri ìlú. Bí ẹ bá tiẹ̀ pìtì tàwa tá à ń gbé pẹ̀lú ilẹ̀ Yorùbá, ó yẹ kẹ́ pìtì àwọn tó ń jáde kúrò nílùú tó ń lọ ń ṣerú ibòmíì àjòjì tó ń lọ ń ṣe wàhálà ń bẹ̀. So ìdí nìyí tí o bá gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ kájọ fọwọ́sowọ́pọ̀ papọ̀ kájọ jàfẹ́tọ̀ wa káwa wá sí máa kó lábẹ́ ìjọba Nàìjíríà. So ká dá dúró ká ní orílẹ̀-èdè tiwa ká dẹ̀ wá àwọn ọ̀jọ̀gbọ́n àwọn ọ̀dọ́ tó rí wọn pé tí wọ́n ṣe àkóso. Àkókò ní wọn lọ́pọ̀lọpọ̀. Ọlọ́run dẹ̀ wà pẹ̀lú wa ìjọ dẹ̀ ní ti gbogbo aláṣẹ Ọlọ́run. Àṣẹ o. Adéjọ délẹ̀ rí. Àṣẹ. Pàápàá jùlọ ẹ̀yin náà wò ó sì àti kò lórí ohun tó gbé mi dìde gẹ́gẹ́ lórí ìrìnàjò yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwa Yorùbá la mọ̀ tó mọ̀ láti mọ̀ díẹ̀ àti kò ní abẹ́ Nàìjíríà náà làṣẹ wa. Àní security lẹ́wà àwọn bàbá wa ò lè lọ sóko wọn ò lè dáko mọ́ iṣu di nǹkan tó wọ́n gbogbo ata di nǹkan tó wọ́n ẹ̀fọ́ di nǹkan tó wọ́n lọ́jà ẹ̀wà di nǹkan tó wọ́n àgbàdo wọn gbogbo nǹkan wọ́n gàrí wọn torí pé kí ni àwọn bàbá wa ò lè lọ sóko kò sí security kò sẹ́ni tẹ́ni báwọn mọ̀mọ́ wa tó ń ṣe ohun ọ̀gbìn tá à ń jẹ tó ń bá lọ ní oko Fúlàní ó ju wọn gbé wọn ré fún wọn kò sẹ́ni tó free nígbà kan táwa gbọ́njú tábà jí tábà a lè wà lálẹ́ tá máa sùn níwájú ilé bàbá wa tó jẹ́ pé ìgbà mi tẹ́ bá kéèyàn tó jólè tago 5 aago 6 tí ó sẹ́ni kankan tí ó jí gbé mo lè jí láago 7 kí ni mo lọ sóko wa tí ó sẹ́ni kankan tí ó di stop yìí tí ó sẹ́ni tí ó dà yín lọ́nà. kò ṣe ṣẹlẹ̀ mọ́ o. tó bá gbéra láti Èkó ló ń bọ̀ bá dẹ̀ wàhálà ni. tó bá da ẹ lọ́nà tó gẹ̀ẹ́ta ni tó bá ti kọjá tó gẹ̀ẹ́ta ni dé àwọn dánadáná máa wà ń bẹ̀ tán àwọn Fúlàní okùn bẹ̀ tó kó bàjá náà tó jiyàn gbé wọn ni kẹ́ mọ́ lọ gbé mílíọ̀nù wa. so ìdí nìyí tó bá tán láwọn jó lórí wọn kàn ń wò wọn ò sí tó yẹ kó ṣe fún wa security fún wa ní nǹkan kan tá a lè sọ pé tó pàápàá jùlọ security wà very important. Àwọn tó wà lókè òkun ò lè wálé tán bá fẹ́ wálé ẹ̀rù ń bà wọ́n pé kọ́ mọ́ já wọn gbé kọ́ mọ́ ṣe jàǹbá fáwọn kò yẹ kó rí bẹ́ẹ̀ so gbogbo láti fọwọ́sowọ́pọ̀ láti jà fún ẹ̀tọ́ wa. Kò sí security lórí ilẹ̀ wa tí ó yẹ kó rí bẹ́ẹ̀ rárá, kò bójúmu rárá. Gbogbo láti fọwọ́sowọ́pọ̀ láti jà fún ẹ̀tọ́ yìí ó di dandan ká jà fún. Ó wà very important. Ọmọdé àtàgbà. Ẹ jọ̀ọ́ mo rọ̀ wá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ẹ jẹ́ àjọ dìde má jẹ́ ká bára wa jà má jẹ́ ká búra wa o ẹ má jẹ́ ká búra wa. Tẹ́nìkan bá ń pariwo wípé ìlú ò da nǹkan wà òkè kí ló tà pẹ́ nìyẹn ká bí pé kí ni wọ́n rí kájọ fọ̀rọ̀ jómi tó rọrọ̀ kájọ jókòó kájọ fọ̀rọ̀ jómi tó rọrọ̀ kájọ bí kí ni wọ́n rí kí òkè ọ̀nà wo la lè gbà báwo la ṣe fẹ́ sí tí kò fi dà kì í ṣe pé ká kàn bọ́ sórí íńtánẹ́ẹ̀tì ká mọ bára wa jà ká mọ búra wa kí ló dé tà ń búra wa táwa ọmọ Yorùbá tá a jẹ́ kó rí wa nálé ká pera wa jókòó ká bára wa sọ̀rọ̀ láàrin mi àti ẹ àtiwọ́ tó ń gbọ́ mi àtiwọ́ tó ń wò mí ṣé ìlú Nàìjíríà lálàáfíà ṣé security Nàìjíríà
kò sí. ta lè sọ pé ohun tó fi láàrin èmi àti ìwọ tó ń wò mí tó ń gbọ́ mi tó ń bú mi lọ́wọ́lọ́wọ́ tó lórí mi ò pé tó ní mi mọ tí mò ń ṣe àtọwọ́ tó ní mi wọn tí màá jẹ. àwọn tí ò mọ̀ kan tó ń ṣe náà sọ gbogbo yẹn. tó tó mi tó lé mi wọn tí màá jẹ tó ń bú mi tó ń sọ oríṣiríṣi wọ láàrin èmi àti ìwọ tí wọ gẹ́gẹ́ tó tí wọ sọ lálàáfíà nínú ọkàn rẹ so o lè rìn kó yẹn nílùú bàbá rẹ so o lè jáde nínú ilé ẹ lálẹ́ kókó lọ sí ibi ẹ̀kọ́ kẹrẹ balẹ̀ so o lè ṣerun tó wù ẹ́ sórí kọ́mọ́ mu ẹ ní yàwó yàwó sọ fún mi so o lè wọ́sọ o lè gbé mọ́tò tó dáa kó o rìn gbòòrò kọ́mọ́ pẹ́ lólè tàbí kó pẹ́ yàwó àbí kó pẹ́ ní kàkà kọ́ mú ẹ so gbogbo orúkẹ báyìí nínú ọkàn rẹ wọ́n gẹ́ mọ̀ pé Nàìjíríà ò fara rọ rárá so èmi sẹ́mi lọ́yẹ̀ kọ́ ọmọ bú ni àbí Nàìjíríà tí àwọn tó ń ṣe àkóso Nàìjíríà tí wọ́n ń dà wá láàmú tí wọ́n ń fi orí ara wa gbára wa tí wọ́n ń dá owó yẹn kó sápò àwọn fámìlì ara wọn tí wọn ò ní rònú fáwọn òkú lọ́la mọ́ sáwọn lọ́yẹ̀ kó bú ni àbí mi. ẹ jẹ́ ká wá highs ẹ jẹ́ ká orí wa mẹ́lẹ́ ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe Ọlọ́run níjọ́ bàjẹ́ ẹ jọ kò sí security nílùú yẹn ẹ jẹ́ ká jọ jàfẹ́tọ̀ wa ká jọ béèrè pé kí nìdí tẹ́fi láti ọdún ìtẹ́lẹ́dá Nàìjíríà lẹ̀ tẹ́ ń kówó jẹ tẹ́ ń sin nǹkan tí ò sí security ò sábò tí ò sẹ́ni tẹ̀ tí ara ẹ̀ jẹ wa lọ ṣé bá ṣe máa bá lọ nìyẹn ó ti tó gẹ́ ẹ jẹ́ ká wọ̀ ọ̀dọ́ ká bára wa sọ̀rọ̀ ó ti tó gẹ́ báyẹn ẹ jẹ́ ká jọ dìde ká jọ jàfẹ́tọ̀ yìí Ọlọ́run níjọ́ bàjẹ́ fún gbogbo wa ọdún ní tiwa ọdún yọ̀ọ̀dọ̀ Ọlọ́run ṣe ọdún òmìnira Ọlọ́run máa sọdún fún wa. Olóyè Ìgbòho bàbá wa Professor Akíntóyè tíyàwó wọn ṣe ṣaláìsí ní tíyàwó wọn sọ ni pé kí bàbá ṣe gbogbo ohun tí ó tọ́ láti jẹ́ ká kúrò nínú ìyà tó jẹ wá nínú Nàìjíríà kí lẹ rí sọ̀rọ̀ yẹn. nǹkan tí mo rí sí ni pé àkọ́kọ́ náà mọ̀mọ́ wa tó kú Ọlọ́run foríjì wọn Ọlọ́run jẹ́ ká ní òkú àti ìjà rẹ̀ so ọ̀rọ̀ tí mọ̀mọ́ sọ ọ̀rọ̀ tó lágbára ni mọ̀mọ́ yẹn fi ohun tó ní agbára alẹ́ torí pé mọ̀mọ́ rí àpẹẹrẹ ó dé àgbàlagbà dẹ ni wọn ẹdẹ gbogbo àtúntò ti gbúrò àwọn ìyá yẹn tí wọn ti gbogbo àti Yorùbá ti ń jìyà bọ̀ tí wọn dẹ stop títí tó fi kó fi dórí tiwa táwọn náà fi débi tá a dé yìí ṣé bó ṣe máa lọ táwọn náà tún nílé sọ̀rọ̀ wájú àwọn ọmọ wa nìyẹn ara nǹkan tí mo wáyé rí nìyẹn pé ẹ̀yin tọ́lọ́run fẹ́ jọ̀dọ̀ tọ́lọ́run fún lágbára lásìkò yìí ẹ dìde kẹ́ ìjàfẹ́tọ̀ yín ikú ti ń gbóhùn lọ o ẹ mọ̀jẹ̀ owó rẹ̀ yín o so ìdí nìyẹn tọ́lọ́run níjọ́ rẹ̀ wá dẹ́dẹ́ ní ká jàfẹ́tọ̀ yẹn dẹ́dẹ́ ní ká gbà á ẹni tí ó mọ̀ kó mọ̀ agbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ kájọ jàfẹ́tọ̀ yẹn ká dẹ̀jọ gbà á kì í ṣe pé ẹnìkan ò lè dá sí gbogbo ala ní láti dá sí so ọ̀rọ̀ tí mọ̀mọ́ sọ yẹn ọ̀rọ̀ tó lágbára ni àwa ni mọ̀mọ́ jí mọ̀mọ́ táwa jí ni pé àwọn tí ń lọ nìyẹn o àwọn ti gbìyànjú nǹkan táwọn lè ṣe Ọlọ́run fáwọn sí ṣùgbọ́n yìí Ọlọ́run fún yìí sí lásìkò yìí ẹ̀dẹ̀ mọ́ jẹ́ kó rẹ̀ owó ni mọ̀mọ́ pa fún wa Ọlọ́run ní jẹ́ kó rẹ̀ gbogbo wa Ọlọ́run jẹ́ mi tiwa ní ogun àmín. sọ́rí fídíò yẹn ò jù báyìí lọ ẹ̀kọ́ kan sí méjì tèmi tó nínú fídíò yìí ṣe pé bàbá wa Májàsọ́lá olóyè Sunday Igboho wọ́n tẹnu mọ́rọ̀ kan pé kíní yìí kò ṣeé dá ṣe gbogbo alájọ máa ṣe ṣẹ́rí kò ń ṣe bàtà bá tó kú bọ̀n ká dà á síta pariwo àbí nǹkan ni pé àwa náà ń dá sọ̀rọ̀ ó lè jẹ́ fóònù báyìí làwa náà máa gbé síwájú ó lè mú wípé irú èmi gan báyìí tí mo ń sọ̀rọ̀ tìta bá sọ pé èmi gan máa padà máa jáde máa sọ̀rọ̀ bó ti jẹ́ pé sometimes àwọn èèyàn máa ń bú mi pé kí ni mo gbé sójú nǹkan kan tó wá tásìkò màá máa ṣojú bó ṣe yẹ kí n ṣe ṣùgbọ́n ara pé èmi náà ti ń jáde sọ ìkọ̀ọ̀kan yìí gan èmi náà ti ń dá sí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá because gbogbo akọ́lá ṣe máa good sí ibìkan náà a need àwọn èèyàn ní different segment different department èmi rí i pé àwọn èèyàn kò tí ì pọ̀ tó lórí mídíà ẹ̀ gan kán máa sọ̀rọ̀ Yorùbá wọn ò pọ̀ tó a need àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ sí lórí mídíà lọ́tún lósì tó jọmọ́ Yorùbá kán máa bá wa sọ̀rọ̀ òṣètì kán máa bá wa sọ fáwọn èèyàn lọ́lọ́kọ̀ òjọ̀ kan pé kí òmìnira Yorùbá yìí ó wà very very important fún wa so ara ẹ̀dẹ̀lẹ̀ mi náà ń ṣe yìí torí iṣẹ́ Yorùbá mo gbé dání tá a bá sọ fún mi pé lọ́jọ́ kan gan èmi náà máa jókòó síwájú fún báyìí láti máa sọ̀rọ̀ Yorùbá máa jiyàn ṣùgbọ́n ó ta èmi náà lára dé level kan náà ni pé ìlú tí mo wà ẹ̀kọ́ náà bí mi sí arìnrìnàjò ni mi wá sí ìlú mo ṣáà ní ìlú tí mo níbi tí wọ́n forí mi sọlẹ̀ sí so kílé tí màá fi ìran mi ńlẹ̀ tí màmá gbé ìran oníran kan ní arugẹ possible so ní tí bàbá wa sọ nìyẹn pé gbogbo wa lájọ máa ṣe oníjẹyàn kan èèyàn méjì làágán máa bá sọ̀rọ̀ yálà níbi iṣẹ́ wa níbi kan ni a máa sọ̀rọ̀ ṣítí fáwọn èèyàn àti ń ṣe náà nìyẹn so fídíò yóò ní jù báyìí lọ ẹ ṣé o àtúmọ̀ àrí nínú fídíò mìíràn ó dàbọ̀.